Africa Content TV. Alhaji Ismail bàbá Makanu. Mọ́lẹ́lẹ́mú Yazukiru. Lẹ́mú Alhaji wa Ahmed Ọláìdé Adéyẹmọ Allahu Akbar. Bàbá wa ni wọ́n ọlọ́run ní fi ilẹ̀. Ẹ máa wà dáadáa. Ọlọ́run Qur'anul Karim. Alhaji wa Abdulrasheed Àkàndé Táyé Kọ́lẹ́sì ní kìkìkì spẹ́ṣíálì. Wọ́n ní bàbá àwọn ènìyàn ẹ̀mí yóò kún fún wa. Mo kí gbogbo wa ní àpapọ̀ ó wù mí kí ìjókòó yìí ó farabalẹ̀ díẹ̀. Ṣé àwọn èèyàn ti ń lọ ní? Àwọn náà wọ́n yà sọ làwọn náà kúrò tó ń lọ. Bẹ̀rẹ̀ wọ́n á dúdú yóò fún lọ́ọ̀rẹ́ jẹ́nà ìgbẹ́ ìdílé. Okay. Ẹjọ́ àṣìtú lílẹ̀ àkìlímù àdìsá àfihàn bí ìsọ̀tì fún. Gbèsè bàbá tó sọ̀rọ̀ tó lè lé káwọn èèyàn tó dákẹ́. Lè sọ ní rẹ̀ pé kẹ́. Ẹ bá sọ wúrowúro ká máa sọ wọ́n lẹ́nu pẹ̀lú ẹ̀. Fọ̀nàdà bìnáyé. Àlọ́ àbúrí sí bàbá ṣàrò. Ìlérò pé gbogbo ẹ̀rọ náà jẹ́ ọdún yìí. Ìlérò pé àwọn ẹni tọ́lọ̀ ń ṣe fún wa tó. Eré tí ìyá kan tó ṣiṣẹ́ tó sì wọ sàárè eré tí ń sá pípọ̀ ń pẹ́ dì láyé olẹ́múra àti bò. Tó ló ń fẹ́ ṣe èmi náà fẹ́ dà láti fi tó kù láyé. Bàbá kan ti sá irú eré bẹ́ẹ̀ ó ti sá tó ti bẹ́ẹ̀ ìlérí ọlọ́run ò ṣẹ́dẹ̀ kú. Fọ̀nàdà bìnáyé. Àlọ́ àbúrí sí bàbá ṣàrò. Oyin ní adùn ọ̀tọ̀ ládùn rẹ̀. Ṣúgà ní adùn ọ̀tọ̀ ládùn rẹ̀. Gbogbo tó ládùn láyé kò sí ìtókù tó kéèyàn dé káyà tó ru ẹ̀dá lẹ́mí láti ṣe. Ẹ sì sọ lọ́kàn ẹrù lérò ikú rù mí ọlọ́run dọ́kùn sọ èmi náà di aláàjì sọ èmi náà di aláàjà. Bọ́ba wa bá ti wá tábà tí wọ́n lọ kúrò ètò ìdán kọ́nà fẹ́ mẹ́rù náà ṣe ẹ dákun kí ló yẹ ká ṣe kọ́nà jẹ̀wọ́n. Wọ́n kọ́ àwọn Ẹ̀yà wo iye ẹni tí ó sọ wípé alhamdulilayi tí ó dúró sókè báyìí fún orí pé. Nínú ẹlòmíì kan ẹ̀lọ́ ájìrí òun lẹ́ni àkọ́kọ́ tí ó kọ lọ. Kí sì ṣe fún wa lówó ájì dẹ́yìn lẹ́nu lọ yìí. Abíọ́lá tó ń túbọ̀ rẹ̀ ṣe pọ̀ tó.